bàbá ẹ rọra o ẹ rọra o ayé tẹ́ ẹ ti di ògbóǹtagìrì nínú ọba ẹ tó wá mọ ní ta ló tó bẹ́ẹ̀. kàdínà ọ̀tá wo àwọn méjì péré la fẹ́ kù lọ sùn ẹ sì máa pọ́ńdúrẹ́. ta ló sì kejì yín náà. eléjìgbò ok. ẹ máa pọ́ńdúrẹ́. 2 months in taba sẹ́ẹ̀mà tún kó wa ẹ máa pọ́ńdúrẹ́ ẹ máa jọ 100 lọ èmi 120 lèmi ń lọ ẹ mọ̀ wọ̀ èmi 120 ẹ máa pé 120 ni. sóyà ẹ máa sọ fọ́nà nígbà náà mo lè máa sọ fọ́nà. sóko dáadáa báyìí. jẹ́ rìlíìsì wọn. báyà ni mo ti fọwọ́ bonú. ẹ máa mi jẹ gbèsè. wàlẹ̀ jẹ. ìlú ìlà tí ń ṣe kínní ìlú mo wá jìyà fún ìlú mi. àti ẹ máa fẹ́ jẹ́ kárí ayé ká jẹ́ ká lọ ìlú èbó. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé superiority wa. ṣé àárín àwọn ọmọ mi tí wọn ò tí ì ní tó ṣe ní ti máa ṣe seniority láti máa lo àìjá lọ ìlú èbó káwọ lówó mẹ káwọ lọ́lá mẹ ibi owó tí n bá fi ṣe nípa fẹ́ ṣe seniority mi kí n kú fi fáwọn ọmọ ìlú ní ká gbowó ká fi ṣe owó ká fi ṣòwò ìyẹn láṣẹ Ọlọ́run mọ̀ wà pẹ̀lú wa.